àkíyèsí pàtàkì rẹ̀ sí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ogun State nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìṣẹ̀lẹ̀ náà sì ń gbóná yàjóyàjó lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ìyànjẹ kan tí wọ́n fẹ́ ṣe fún àwọn jàmá mùsùlùmí ní ìpínlẹ̀ Ogun State. afáwa Sheikh al-Ustaz Muhammad Taofeeq Junaid al-Hilali afára àti àwọn jàmá Muslim community wọ́n ra ilẹ̀ sí Ayétòrò Ìtẹ̀lẹ̀ Ogun State. So ibi tí wọ́n ra ilẹ̀ náà sí wọ́n gbèrò láti fi ṣe makbara tí ń jẹ́ Muslim cemetery ni wọ́n ra ilẹ̀ náà fún. ṣùgbọ́n ilẹ̀ yìí tí wọ́n rà yìí àwọn kan dìde kí n má gbé báyìí ẹ jẹ́ kí n gbé báyìí ilẹ̀ tí wọ́n rà ilẹ̀ yẹn ìjọba mọ̀ sí ilẹ̀ tí àwọn jàmá yìí rà ilẹ̀ náà sì ní C of O léyìí tí ìjọba buwọ́lu ilẹ̀ tí àwọn jàmá al-Hilali tí wọ́n rà. ilẹ̀ yìí nígbà tí wọ́n decide láti gbé CCTV camera síbẹ̀ kí wọ́n lè máa mọ ohun tí ń bá ń lọ lórí ilẹ̀ náà látara wípé bí Nàìjíríà ti rí lé ní èèyàn lè ra ilẹ̀ tẹ́lẹ̀ bá ti ṣe kankan lórí ẹ̀ káwọn agbésùnmọ̀mí kí wọ́n máa lè sá pamọ́ síbẹ̀. ìyìnwé ní ẹlẹ́ẹ̀kejì àwọn building materials tẹ́ bá kó sórí rẹ̀ àwọn aláburú lọ lè máa kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣe CCTV camera sí orí ilẹ̀ wọn ní sáìtì tí wọ́n bá ti ń ṣiṣẹ́. ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé ààyè yìí ní tí wọ́n fẹ́ máa ṣe níbẹ̀ gbogbo alamọ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pé ká máa sìnkú kọ́ máa jí òkú ibẹ̀ yẹn nídìí CCTV camera. CCTV camera yìí ni wọ́n ṣe ní àwọn kan àwọn tí wọ́n jẹ́ oníwàhálà ni wọ́n dìde sáwọn afáàyè wípé àfikún máa wú CCTV camera wọn. ẹ dákun ṣé òfin kan sọ wípé kéèyàn máa ṣe CCTV camera sórí ilẹ̀ tó belong sí so wà ní èyí ni wọ́n jọ ń fa o tí ọkùnrin kan níbẹ̀ tó lọ lè kó àwọn ọmọ búwá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní na àwọn àfáà ní pàró pẹ̀lú wípé Al-Qur'an ń bẹ lára wọn àdìkárù nábàwí kálukú wọn ti ṣe pàró òṣìṣẹ́ o wọ́n kó àwọn ajá wá wípé kán máa lé àwọn àfáà ajá kọ̀ kò lé àwọn àfáà o ni wọ́n wá kúkú decide láti lọ lè máa mú weapon bí àdá láti máa sá àwọn àfáà tí wọ́n bẹ lórí ilẹ̀ náà. ẹ wo ọ̀kan lára àwọn àfáà tí wọ́n sá àwọn àjẹ́ pé Facebook ò ní gbà wá láyè láti máa fi ìdágbé hàn àbí láti máa ṣó kí wọ́n sáyàn nídàgbé omi pupa tí máa jáde ẹbẹ̀ òní ìfẹ́ dárúkọ rẹ̀ torí pé Facebook ní àwọn òfin kan. so ẹ̀yin náà ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ẹ wo bí wọ́n ṣe sá àfáà yìí ẹ jẹ́ ká jọ wò. tó ó bá ọmọ yá wa mùsùlùmí òun náà ni fídíò tí ẹ ti rí òní bí wọ́n ṣe sá àfáà náà ní àdá lórí. ọ̀rọ̀ náà ti dé ilé ọlọ́pàá ti ìjọba ìpínlẹ̀ Ogun State. ilé ọlọ́pàá tó wà náà ní police station Ìtẹ̀lẹ̀ Ọ̀tà Ogun State náà ni wọ́n kó ẹjọ́ náà lọ ṣùgbọ́n a need justice lórí ìṣẹ̀lẹ̀ yìí torí wípé ẹjọ́ náà ti fẹ́ máa rí bákàbákan kò fẹ́ yé àwọn tí wọ́n wà ní àwọn tí ìṣẹ̀lẹ̀ sí ìgbà ẹjọ́ yóò fẹ́ yé wọn mọ́ pẹ̀lú ọwọ́ tí wọ́n ní àwọn ọlọ́pàá abẹ ń gbé. ẹ dákun tí Ọlọ́run àárọ̀ ẹ̀yin ọlọ́pàá Ogun State ẹ má jẹ́ kí ọwọ́ ìbàjẹ́ ó kan ọ̀rọ̀ náà. gbogbo mùsùlùmí tí sì ń bẹ ní Ogun State àbí ọ̀ ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀rọ̀ ìsìláàmù bá ká ọ lára tó mú lẹ́mìí rẹ̀ ẹ bá wa dìde sí ọ̀rọ̀ náà kan má fi ọwọ́ ra ọ̀rọ̀ náà mọ́lẹ̀ wá nídìí justice lórí ọ̀rọ̀ náà. gbogbo mùsùlùmí tó bá sì wo fídíò wa yìí ẹ dákun ẹ bá wa share rẹ̀ torí t'Ọlọ́run àti tànàbí Muhammad. jihad lélẹ́yìí o jihad à ń yàdá yóò bẹ kò sí mọ́ jihad à ń yìnbọn kò sí yẹn nínú Islam. jihad ẹnu àti àtakò ara wa lórí social media òun ni tó kù báyìí nínú jihad tá a lè máa fi pèpè sójú ọ̀nà ẹ̀sìn Islam. ìwọ́n tó bá wá ṣe bẹ́ẹ̀ tó bá wá share program yìí pẹ̀lú ògo Ọlọ́run àtiwọ́ àtọmọ rẹ̀ ayé yín ó dà ọ̀run yín ó dà Ọlọ́run sì fi àrísìkí tó gbò háyà Ọlọ́run bá wa darí rẹ̀ sọ́dọ̀ yín ní tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run bá wa darí rẹ̀ sọ́dọ̀ yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.